Mo kí gbogbo ojú tó ń wò wá, gbogbo etí tó ń gbọ́ wa. Etí yín ò ní di o, bẹ́ẹ̀ ni ojú yín ò ní fọ́. Ǹjẹ́ lẹ mọ̀ pé dandan lowó orí jẹ́? Bẹ́ẹ̀ túláàsì láṣọ ìbora, pàápàá jùlọ níbi tí ẹ̀fọn bá jọba sí. Lákòókò yìí, ó jẹ́ ìbànújẹ́ fún wa wípé àṣà, ìṣe àti èdè Yorùbá ó ti ń lọ sí òpin ìgbàgbé. Èdè àtọ̀húnrìnwá, àṣà àtọ̀húnrìnwá, ìṣe àtọ̀húnrìnwá òun là ń gbé lárugẹ. Ìbànújẹ́ dé, kí lọ̀nà àbáyọ? Òun ló dífá fún ètò kan pàtàkì tí a gbé wá sí orí afẹ́fẹ́ fún ẹ̀yin ènìyàn tí ẹ jẹ́ ọmọ Yorùbá tòótọ́ láti mọ̀ nípa ilẹ̀ bàbá yín. Kí lorúkọ ètò náà? Òun la pè ní Bàbá Tíṣà lórí afẹ́fẹ́. Mr. Teacher is here. Ètò yìí yóò máa kọ́ wa nípa àṣà, èdè, ìṣe, ìtàn àti àwọn òwe ilẹ̀ Yorùbá. Yóò jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n lè mọ̀ pé àṣà Yorùbá dùn púpọ̀, ìṣe wa dùn púpọ̀. Gbogbo ohun tí Yorùbá ṣe pátá ló ní ètò, ló ní ìṣe, torí pé àkàndá ní Yorùbá káàkiri gbogbo àgbáyé. Ọ̀tọ̀ ni ẹlẹ́dàá ṣẹ̀dá wa. Ẹ wá ń bi mí léèrè pé níbo lẹ̀yin ó ti máa rí ètò yìí wò? Ní gbogbo ìgbà, nígbà dé ìgbà, ẹ ó máa bá Bàbá Tíṣà pàdé lórí afẹ́fẹ́ ní àwọn ìkànnì yìí. Ẹ wo Àṣà Yorùbá TV ìyẹn lórí YouTube àti Elégbèdé TV lórí YouTube bákan náà. Bí ẹ bá ṣe ń wò ó, ẹ máa share ẹ máa sọ̀rọ̀ nípa ẹ̀yẹn ni pé kẹ́ ẹ comment lé lórí. Bí ẹ bá ní ìbéèrè, ẹ lè fi ránṣẹ́ sí wa, àwa á dá yín lóhùn, nítorí pé èdè wa, àṣà wa, ìṣe wa kò gbọdọ̀ parun o. Ó dọwọ́ yín o nígbà tó ń kílẹ̀ sí ọ̀tẹ̀ tí a ti tẹ̀lé.